ẹni tó fọ̀run sílẹ̀ tó wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ aráyé gbogbo. Ẹ kọrin aleluya sọ́ba mímọ́. Ẹni bá mọ̀rẹ́ Jesu kó bá mi gbéga. Ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga. Ẹni bá mọ̀rẹ́ rẹ̀ mo ní kó bá mi gbéga. Ẹ bá mi yin Olúwa, aleluya. Ẹni bá mọ̀rẹ́ Jesu kó bá mi gbéga. ẹni tó ń pa wá mọ́ lójoojúmọ́, ẹni tó yọ wá nínú ewu gbogbo, ẹni tó pa Ísírẹ́lì mọ́ kí n tó gbé. Ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá mi gbéga. Ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga. Ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga. Ẹ bá wa yin Olúwa, aleluya. Ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá mi gbéga. Ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga. Ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga. Ẹ bá wa yin Olúwa, aleluya. Ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá mi gbéga. Ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga. Ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá mi gbéga. Ẹ bá wa yin Olúwa, aleluya. Ẹni bá mọ̀rẹ́ Jésù kó bá mi gbéga. Ẹ bá wa yin Olúwa, hallelujah. Ẹni bá mọ̀rẹ́ rẹ̀ kó bá mi gbéga. Àmín. Hope you love the video you just watched. Please just search for Bisimanuel and you'll see all of our works there, myself and Heeyarhnu. Please like and subscribe to our page. Please, we need it. Help us. Please, we need a whole lot of it. And you would enjoy them. Yes, thank you very much. Thank you. Don't. Yeah, do it. Thank you.